Only Jesus TV. Gbogbo èèyàn Agbala Gabriel nìyí tó káwọ́ mọ́rí tó sorí kodò. Ẹ máa wò ó pé kí ló dé tí Agbala Gabriel káwọ́ mọ́rí tó tún sorí kodò bí eléyìí. Ẹ wò ó nínú fídíò yìí, yóò ṣàlàyé fún wa o. Yóò ṣàlàyé ìdí tó fi káwọ́ mọ́rí tó tún sorí kodò. Ẹ bá mi share fídíò yìí. Ogun àkáwọ́ mọ́rí kò ní ṣẹlẹ̀ sí wa o. Wàhálà àti ìdààmú tó mú kí ènìyàn sorí kodò bí àdán kò ní dé bá wa o. Ẹ jọ̀ọ́ bẹ ṣe ń share fídíò yìí lórúkọ Jésù àní bọ́ sínú ìdààmú. Bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ bá wa share ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà, mò ń padà bọ̀. Ó yá. Kí ló ń tà máa sọ pé ó ń fa ẹ pẹ̀lẹ́ ọ̀nkú, ẹ pẹ̀lẹ́ mọ́mí, ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́, it is well with you. Amen, sir. Kí la sọ pé ó ń fa kidney issue? Kí la máa ṣe? He is a gentleman. Ọmọ méjì ni màmá ìbí, ọmọ méjì péré, bá ń gbàgbà jẹ́ ìjókòó. Ọmọ méjì, 2 children. Ọkùnrin kan, obìnrin kan. Ọkùnrin yẹn lélẹ́yìí báyìí. Lẹ́yìn ọkùnrin, ó kàbúrò yín àbí? Ẹ súnmọ́ ọmọ mi. Lẹ́yìn ìbọ̀dá yìí, ó kù ẹnìkan péré. Ẹ bá mi share fídíò yẹn, ẹ̀yin abiyamọ. Ẹ ní sunkún lórí ọmọ. Ẹ̀yin abiyamọ kàn máa sọ pé my children will not die. Ẹ̀yin máa sọ pé àwọn ọmọ mi ò ní kú. Bọ̀dá yìí, ẹ ní kú. Kí lorúkọ yín? Túndé, Babátúndé. Babátúndé Àlàbí. Babátúndé Àlàbí. Mọ́mì yín ni. Mọ́mì yín ni. Bẹ́ẹ̀ni sir. Kẹ́ ẹ wá tún wá máa wo kò tún sí bàbá. Kì í ṣe pé wọn kò wà láyé, ń wà bẹ́tì. Látọdún wo? Ọmọ méjì ló kú. Mo wá fẹ́ràn màmá yìí. Méjì yẹn náà ló dúró ti pé ó dáa tí tọkọ bá lọ ó dáa. Ọmọ yìí máa fi wọ́n sọkọ. Láti ọdún púpọ̀ sẹ́yìn tí mi ní dárúkọ. Bọ̀dá yìí ni first born wọn. Wọ́n dẹ̀ ní ọmọbìnrin kan. Ló bá tán o. Ìjọ yẹ ká lajú lẹ̀ kí àìsàn kó sì mú bọ̀dá yìí lọ. Bọ̀dá yìí ò ní kú lórúkọ Jésù. Mo ti fi ẹnu àṣẹ Kristi sọ, you will not die. Ọlọ́run fún rẹ̀ yóò tọwọ́ bọ ayé yín. Wọ́n ní kidney issue. Babátúndé ń bátù pẹ̀lú kidney. What an handsome brother. Ẹ ti marry. Ẹ bímọ. Mélòó? Méjì lẹ ti bí. Ẹ bímọ. Ẹ tún bímọ. Ẹ wà láàyè. Ẹ̀yin ni màmá yìí ń wò. Ẹ̀yin náà wọ́n tún máa wò. Màmá yìí ò ní gbé yín sin. Wọ́n ní di aláìlọ́mọ láyé. Imagine bọ̀dá Túndé. Mọ́mì kí lórúkọ yín? Orúkọ mi ni Bukola Alabi. Mrs. Bukola Alabi. Bukola Alabi, Ìbàdàn ilẹ̀ wa. Bẹ́ẹ̀ni sir. Ibo lẹ ti ṣe tán? Kú skul lẹ ti ṣe tán? Tó wà polytechnic. Tó wà polytechnic area ànúgbà. Bó lẹ́sìn dákun ẹ̀yìn yẹn yìí. Bó láti jọ share rẹ̀ báyìí. Ṣẹ́ni tí máa ní dárúkọ yẹn tán nílò. Ẹ má jẹ́ dárúkọ ẹ̀. Mo kàn fẹ́ kẹ́ ẹ jọ. Mo fẹ́ kẹ́ ẹ jọ. Ẹ sà. Àwọn tí ó wo fídíò yìí wọ́n ju 200,000 lọ. Àwọn tí ó wo fídíò wọ́n ju 300,000. Tí àwa 50,000 nù 300,000 yẹn tá a bá mú wá 1,000 naira lẹ̀, that is 50 million. Ó ti count ń ṣe bọ̀dá yìí. Àwọn tí ó wo fídíò yìí wọ́n tó 300,000. Ẹ bá ń share ẹ jọ. Ẹ bá ń share. Àwọn kan fẹ́ worú nǹkan báyìí ńgbà wọn rí. Ẹ kàn ń sọ pé ẹnìkan ò ṣàánú ni. Ẹlòmíràn pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ fóònù. Yà tẹ́ bá wá pín dọ́dọ̀ wọn ẹlòmíràn pé ẹ wo èèyàn bí mi tó ń larú ẹ jẹ́ wo bí náà díẹ̀ abẹ́ẹ̀rí nǹkan báyìí is battling with kidney issue. Mo fi ẹlẹ́dàá bẹ̀ yín ẹ bá ń dìde sí wọn, Ọlọ́run ó dìde sẹ́yìn náà. Mo ti rí wọn bí ẹbí mi, wọ́n ti ń wá láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan. Mo ní ẹ sáà ní sùúrù ńgbọ́n wá dàrọ́ ẹ̀ wọ́n sunkún wọn ní bàbá yìí ẹ jọ̀ọ́ ọmọ yìí ò gbọ́dọ̀ kú. Méjì gbà tí mo gbọ́ pé méjì ni wọ́n bí, mo ní méjì, mo ní kí ló dé, wọ́n ní ń gbọ́dọ̀ pé àbíbò lẹ ṣe sọ fún mi. Bẹ́ẹ̀ni, mo ló ti pẹ́ láti bí ọdún 28 years mo ti dá mo ti ń dá àwọn ọmọ ìtọ́ àwọn méjì ni. Kí lẹ pé? Láti 28 years mo ti ń dá wọn tọ́ àwọn méjì nítorí ẹ̀ náà ni mi ṣe lọ́kọ, àwọn ni mo dúró tí àwọn lọ́kọ mi. Àwọn láyé mi, àwọn láṣọ ara mi tí mò ń dàbò ra ẹjọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹjọ́ ẹ ṣàánú mi. Ẹ má yẹ kí Babátúndé Àlàbí kú ẹjọ́ ẹ̀bẹ̀ mi ni mo ẹjọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Mọ́mì ẹjọ́. Babátúndé. Ẹ wo abiyamọ láti 28 years láti ń kọ́ ọmọ méjì kiri 18 years 28 years 28 years
ni ọkọ ti ní sa òun lọkọ ti fi wọ́n lẹ̀ láti ń kọ́ ọmọ méjì kiri kò gbọ́dọ̀ sí tí ó ṣe wọ́n mọ̀mọ́ ìgbà kámú ni pé méjì yìí màá dà wọ́n bora ẹ bá ń dìde sí wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi ẹlẹ́dàá bẹ̀ yín ẹ wò mo bẹ̀ yín pẹ̀lú orí ọ̀fẹ́ tó wà lórí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí tí èèyàn 50,000 people if they can donate 1,000 naira for this brother that is 50 million tó bá jù bẹ́ẹ̀ lọ fine mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ wò látòrí 500 naira lórí 1,000 lórí 2,000 lórí 3,000 lórí 4 lórí 5 lórí 10,000 lórí 20 lórí 100 kódà lórí millions ẹ̀yin tí Ọlọ́run ṣàánú fún kódà ẹ̀yin tẹ́ sì ń bẹ̀bẹ̀ fún àánú ara ń tẹ́ fi lè bẹ̀bẹ̀ fún àánú rèé pé nígbà tí ọmọ làkejì mi bẹ̀bẹ̀ fún àánú mo dìde fún un ẹ wá kọ́kọ́ ṣíà ganan ẹ ṣíà lẹ́yìn ṣíà ẹ wá máa donate wọn bá tọ́lọ́ máa fún yín ẹ send ẹsẹ̀ ní ìkan pé kó náà donate díẹ̀ ẹ send ẹsẹ̀ ní ìkan kó náà donate díẹ̀ lórúkọ Jésù ẹ bá àánú Ọlọ́run pàdé ojú òní tì yín o ojú òní tì yín o ojú òní tì yín bọ̀dá ẹ kàn ṣàánú rẹ̀. ṣàánú gbogbo ọmọ Nàìjíríà ẹjọ tó Ọlọ́run aṣàánú yín sá. abẹ́ẹ̀rí kò lè sọ̀rọ̀ gan o lè sọ̀rọ̀ too much gan ẹ bá wo is a very gentle man àbí look at him tẹ bá máa ń wo Sunkun yẹn you will see him he is a very calm and gentle mama ẹ sọ wọn ní kì í lè sọ̀rọ̀ ẹ. kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán irú èèyàn tó jẹ́ ni àwọn èèyàn mọ̀ bó inú èèyàn tó jẹ́ nìyẹn kò lè sọ̀rọ̀ ẹjọ́ torí Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi ẹ má jẹ́ fọwọ́ mi gbọ́mọ sí ẹjọ́ àánú ni mo bèrè àánú mo tọrọ fún ẹjọ́ àmì Jésù ẹ ní gbọ́mọ sí ẹ ní gbọ́mọ sí ẹ bá ń dìde sí wọn ẹ bá mi dìde sí wọn ẹ bá mi dìde sí wọn ẹ bá ń dìde sí wọn ẹ bá ń dìde sí wọn ẹ bá ń dìde sí wọn mo bẹ̀ yín ẹ bá ń dìde sí wọn àgbáyé ẹ bá ń dìde sí wọn ẹ̀yin èèyàn mi ẹ dìde lógún lọ́gbọ̀n ọmọ méjì náà bí eléyìí kan ṣe wọ́n ní yóò ṣe yóò ṣe kidney transplant kó yóò ṣe ẹ bá ń dìde sí kó má gbúrò kidney ìjùmọ̀ ẹ jọ̀ọ́ sorry bọ̀dá sorry ẹ dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣàánú fún yín. ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ọmọ Nàìjíríà mo dúpẹ́ pé mo ti rà àánú gbà mo dúpẹ́ pé ẹ ṣàánú mi mo dúpẹ́ ẹ bójú àánú wò mí àtọmọ mi kò ní bá kidney problem tó ní ìlọ torí gbogbo kidney méjèèjì náà ló ti bàjẹ́ ẹ jọ̀ọ́ kidney transplant la fẹ́ ṣe ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi ẹ bá jẹ́ n sunkún lórí ọmọ ẹ bá yẹ káṣọ ara mi ya aṣọ ara yóò ní ya ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà àánú ni mo fẹ́ o. Sorry. Ṣé lákàntì? Bẹ́ẹ̀ni ma, bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Ó yá, àkáǹtì tí wọ́n lè gbowó yẹn sí. Ẹ bá mi pè é. Àkáǹtì tán lè gbà sí. Ẹ jọ̀ọ́, nǹkan nílò ṣe díẹ̀. Ṣùgbọ́n 10,000 bí 20 bí 5 bí 2 bí 1,000 bí 100,000 bí 50,000 bí 500,000 bí ó ti pé. Ẹ já máa ṣe báyìí fúnra wa, mo fọlọ́run bẹ̀ yín. Ẹ já máa ṣe báyìí fúnra wa. Ẹ já máa ràgàbóra wa bẹ́ẹ̀ ni sà bí arákùnrin yín bá ṣubú Bíbélì ní ẹ parapọ̀ láti gbé e dìde be your brother's keeper ẹ jọ̀ọ́ ẹ já máa dáàbò bóra wa ni ẹ má jà bàtàrà wa jẹ́ mọ́ bẹ́ẹ̀ ni ẹ má jà wá ìṣubú fúnra wa mọ́ ẹ já máa dáàbò bóra wa ẹ já máa secure ara wa ẹ àkáǹtì tẹ́ ń lò. 68 38 77 67 78 ẹ pè lẹ́ẹ̀kan sí. 68 38 77 67 78 ẹ pè lẹ́ẹ̀kan sí. 68 38 77 61 ṣé o lè ń pè sá. bẹ́ẹ̀ ni 61 ló wà. 61 78 ṣé o náà lè ń pè. òun kọ́ lè kọ́kọ́ pè. ẹ jẹ́ n bá wọn pè ẹ má dààmú mi lò téèyàn bá ti sunkún 68 38 77 61 78 68 38 77 61 78 money point Babátúndé Olúwadámilọ́lá Àlàbí 68 38 77 61 78 money point Babátúndé Olúwadámilọ́lá Àlàbí
again 6838776178 money point Babatunde Olúwadámilọ́lá Àlàbí wọ́n ti pàkáǹtì wọn ó yá àánú ni ẹ máa rán síbẹ̀ ẹ jọ̀ọ́ gbọ́dọ̀ kú ẹ jọ̀ọ́ is a gentleman ẹ jọ̀ọ́ ó ní nǹkan tí ó ṣe láyé ẹ jọ̀ọ́ Babatunde Àlàbí Olúwadámilọ́lá ó ní nǹkan tí ó ṣe láyé ẹ jọ̀ọ́ tó bá ti kú ayé mi ti tán nìyẹn òun láṣọ ara mi òun lọ́mọ mi òun lọ́kọ mi òun ní gbogbo nǹkan tí mo ní láyé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fàánú gbà wá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kí n gbọ́mọ gbẹ má jẹ́ n gbọ́mọ sí láyé mi ẹ̀yin náà ò ní fojú sunkún ọmọ yín ẹ ra àánú gbà ní gbogbo ọ̀nà ẹ jọ̀ọ́ Ọlọ́run á daṣọ àṣírí bò ẹ̀yin náà ẹ jọ̀ọ́ ẹ bá mi share sorry ẹ bá mi share lẹ́ẹ̀kan sí 68 lẹ́ẹ̀kan sí once again ẹ jókòó 6838776178 for the last time 6838776178 money point Babatunde Olúwadámilọ́lá Àlàbí ẹ ní firú ẹ̀ gbà àìsàn ò ní ṣe yín ẹ̀yin ló ra ànúgbà ojú ò ní tì yín ilẹ̀kùn àná òṣì fún yín in the name of Jesus nọ́mbà kan tẹ́ ẹ lè pè mí sí wòlíì bò wá ni wọ́n ti rówó yẹn pé nọ́mbà kan 07054900751 Babatunde ọ̀rọ̀ ànúgbà mọ́mí bọ̀dá yìí ò ní kú ẹgbẹ́ Ọlọ́run gbọ́ àti débì Ọlọ́run ó ṣàánú àwọn èèyàn láti ṣàánú yín ẹ ra ànúgbà ẹ ṣe láti yọrí ẹ padà wá dúpẹ́ in the name of Jesus mo dúpẹ́ o ẹ̀yin ẹ̀mí mo dúpẹ́ o ẹ ṣe ojú òní tí yín o ẹ wọ ẹ pẹ́ fún mi o ẹ̀yin là ń rí o mo dúpẹ́ o bọ́n ṣe ń wá tẹ̀ ń ṣàánú fún wọn ó yà mí lẹ́nu o ẹ ṣe o mo dúpẹ́ ẹ bá ń ṣíà kẹjọ. ẹ ṣeun gbogbo àtàlìjọ wo fọ́nrán yìí ohun tí Àgbàlá Gabriel tún gbé wá nìyí o kidney issue ní gbogbo ìgbà ẹ wò yàtọ̀ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel nìkan ṣe rí ọ̀rọ̀ kidney rìpọ́ọ̀tù tó ti wáyé lórí ọ̀rọ̀ kidney káàkiri tí àwọn ènìyàn tí wọ́n ń gbé wá sórí mídíà kò máa ń ṣe kékeré tabadẹ̀ tó máa wá kíyèsí àárín àwọn ọ̀dọ́ wa ni ló wá wọ́pọ̀ sí kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ń ba kidney àwọn ọ̀dọ́ kí ló ń bàjẹ́ ẹ̀yin gbogbo ènìyàn pátá tẹ̀ ń wo fọ́nrán àtẹ̀yin tẹ̀ tún máa wò ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye kí ló ń ba kidney àwọn ọ̀dọ́ jẹ́ o ẹ̀yin ọ̀dọ́ ẹ súnmọ́ bí o ẹ bá mi share fídíò ẹ jẹ́ kó kan àwọn ọ̀dọ́ kí lẹ̀ ń jẹ kí lẹ̀ ń mu ó ní agbára o mo rí mẹ́sẹ̀gì kan tẹ́lẹ̀ kan send sí orí WhatsApp mi tẹ bá rí hospital yẹn mi ò tiẹ̀ rántí orúkọ hospital yẹn mọ́ ní Nàìjíríà yìí náà ni ṣe gbogbo àwọn tó wà ní wọ́ọ̀dù yẹn pátápátá kidney problem ni wọ́n ní láti 30 below látòrí 30 ọdún sísàlẹ̀ ni ọ̀dọ́ ni gbogbo wọn wá kọ oríṣiríṣi síbẹ̀ àwọn nǹkan tó máa ń bà jẹ́ tó máa ń ba kidney jẹ́ tí wọ́n máa ń mu wọ́n á bẹ̀ sí ní kọ kinní kan mi fẹ́ máa dárúkọ àwọn tí yẹn ó ti yẹ yín náà wọ́n á bẹ̀ sí ní dárúkọ wọn lóríṣiríṣi ṣé nǹkan táwọn ọ̀dọ́ mu lélẹ̀ ẹ gbọ́ ẹ̀yin ọ̀dọ́ kílẹ̀ mu kílẹ̀ ń jẹ ẹ má ṣì mí gbọ́ ọ mi ò sọ pé bọ́dà tí Àgbàlá Gabriel gbé wáyé ó mùmùkùmù tàbí ó jẹjẹkújẹ ò ní kidney fi bàjẹ́ o mo kàn ń ṣí wa níyè ni o mo ń pè wá ṣàkíyèsí ni nítorí náà kí ló ń ba kidney àwọn ọ̀dọ́ jẹ́ bọ́dà yìí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ìyá bọ́dà yìí o wọ́n ní láti 28 years làwọn ti ń kó àwọn ọmọ méjì yìí làwọn ti fi wọ́n ṣọkọ táwọn ń lébọ̀ lórí wọn táwọn ń ṣe wàhálà lórí wọn ẹ má jẹ́ kí wàhálà wọn já sásán ẹ bá wọn share ẹ jọ̀ọ́ nígbà tí ẹ bá wọn share káàkiri kán lè tèrè olùrànlọ́wọ́ kán lè tèrè àánú gbà kí owó tí wọ́n wá kó lè tètè kóra jọ ẹ ṣe bẹ ṣe ń ṣe àdánwò burúkú ò ní dé bá wa àná Ọlọ́run ní fi wá sílẹ̀ àní rí wàhálà àní rí dààmú ẹ bá wa like fídíò yìí kẹ́yìn náà kẹ́ comment kẹ́ sọ gbólóhùn méjì tàbí mẹ́ta ẹ bá wa gbàdúrà fún wọn kẹ́ sì gbàdúrà fún ayé náà kẹ́ gbàdúrà fún iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel ẹ ṣe láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.